Happy Sunday, happy Sunday, happy Sunday, happy Sunday. A kú sinmi ẹni o. A kú sinmi ẹni. Ẹ jọ̀ọ́ ẹ darapọ̀ mọ́ wa lórí ètò lẹ́ni. Ẹ darapọ̀ mọ́ wa. Ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ national anthem wa náà. Ẹ bá wa pe ara wa, ẹ jẹ́ kí gbogbo àwọn èèyàn tí wọ́n ti mọ̀ pa ti jáde síta. Ẹ jọ̀ọ́ ẹ bá wa pè wọ́n wọlé kí wọ́n lè mọ̀ pé a ti dé. Ẹ bá wa share show wa sí wọn. Tẹ́ ẹ bá share sí wọn, wọn ò ní mọ̀ pé a ti wọlé dé o. Tẹ́ ẹ bá share sí wọn, wọn ò ní mọ̀ pé a ti dé. Ẹ jọ̀ọ́ ẹ bá wa share. Ẹ bá wa share. Nínú kẹ́ bá wa share. Òun náà la fi máa lè ṣàlàyé fún nǹkan tá a fẹ́ ṣe. Everybody máa fi lè gbọ́ wa yé. Because tẹ́ a bá share show yìí, àwọn tó yẹ kó gbọ́, tó yẹ ká bá sọ̀rọ̀, wọn ò ní sí ń bí. Ṣé dẹ̀ mọ̀ pé oríṣiríṣi ló ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. A need láti bá àwọn èèyàn wa sọ̀rọ̀. A need láti jọ sọ̀rọ̀. We need to encourage ourselves. Ẹ bá mi share fáwọn èèyàn káwọn èèyàn wọlé. A máa ka national anthem wa ń sìn. So tá bá ti ka national anthem, a máa go straight to the point tá mú wá. Àwọn points tá dẹ̀ mú wá, a máa ní láti jọ yẹ̀ wò. Ẹnìkan kì í já wọn dé. Tó bá ṣeé ṣe, tá bá lè gba ìpè bí méjì mẹ́ta wọlé lórí àwọn ọ̀rọ̀ tá fẹ́ sáré sọ lénìí. A fẹ́ tẹ́ mi lọ́rùn, mi fẹ́ pẹ́ púpọ̀. Gbogbo hours tí mo fẹ́ lò ń bí mi fẹ́ kó kọjá 1 hour. And out of that 1 hour, mo dẹ̀ fẹ́ sáré sọ kókó ọ̀rọ̀ mẹ́ta nínú àwọn nǹkan tó dá wa dúró sínú tó dá wa dúró sínú Nàìjíríà. Àwọn obstacles tí ò jẹ́ ká rí Yorùbá nation gbà ká tó ṣe elections. So ẹ jẹ́ ká sáré ka national anthem wa. Ó wà very very important. It's one of our identity. Tán fi máa mọ̀ pé ọmọ ìlú báyìí la jẹ́. Ẹ ṣé, ẹ máa bá mi ká lọ. Yoruba nation no going back. Yoruba nation no going back. No going back láwa o. Àwa ò padà o. A dẹ̀ ní padà. Nítorí eléyìí tá gbé dání, a máa gbà á. Ó ń ṣọmọ olókù bẹ́ẹ̀ ni o. Ọ̀ní sí pẹ̀lú ìyá ẹ̀. Ẹ má yẹ ká wà discourage. Ẹ má yẹ ká wà discourage rárá. Yorùbá nation tá gbé dání, ó ti di gbígbà, a máa gbà á ni. Ìdí ẹ̀ṣẹ̀ agbára wa la máa fi gbà o. Kì í ṣàwa la máa gbà fúnra wa pẹ̀lú agbára wa o. Ọlọ́run ló máa gbà fún wa o. Tá bá ti nígbàgbọ́ pé a máa gba ilé ìta gbé dání, ó máa di gbígbà ni o.
ìgbàgbọ́ ṣe pàtàkì nínú ìrìn àjò yìí o, because a mọ̀ pé oríṣiríṣi òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mu nínú journey yìí. Ẹ má yẹ kí a wà discourage. Ẹ bá wa share show yìí, ẹ jọ̀ọ́ ẹ wọlé wá, ẹ bá wa share ẹ̀. Ẹ káwọn èèyàn wa mọ̀ pé a ti wà níta láti sọ one or two things. So ká gbé yẹ̀wò. Àgbéyẹ̀wò ló ní ọ̀rọ̀ tó wà nílẹ̀, a máa gbé yẹ̀wò ní. Ẹnìkan ò kí ń jẹ́ àwádé. Nǹkan tó dẹ̀ wà nílẹ̀ yìí kò tí ì bàjẹ́. Ẹ má yẹ kẹ́nikẹ́ni discourage wa tàbí kẹ́nikẹ́ni parọ́ fún wa pé Yorùbá nation ti bàjẹ́. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ lé lórí. Yorùbá nation ò bàjẹ́ o. Yorùbá nation máa di gbígbà lágbára lọ́wọ́ Ọlọ́run. A máa gbà á. Ojú ló pẹ́ sí o. Ojú ló pẹ́ sí. Yorùbá nation tá a gbé dání gbígbà ni. Ojú ló pẹ́ sí. Gbígbà la máa gbà á. Ẹ má yẹ kán tàn wá jẹ. Ẹ má yẹ kẹ́ni kankan discourage wa. Yorùbá nation wo ni? Yorùbá nation ti kú. No, mo máa ṣàlàyé fún wa ìdí tí mo fi sọ fún wa pé Yorùbá nation ó sì wà síbẹ̀ tó dúró tán. Kò sí nǹkan kan, sí mímì kankan tó lè mí o. A máa gbà o. Ẹ má yẹ kẹ́nikẹ́ni tàn wá o. Gbogbo ya Yorùbá nation tá a gbé dání nígbà tán ti wá ṣe election. Kí ló wá fẹ́ ṣẹlẹ̀? Ó máa ṣẹlẹ̀ o. Ẹ má yẹ ká tanra wa o. So mo fẹ́ sáré sọ̀rọ̀ lórí àkọlé tí mo fi síbí báyìí. Tá bá wo àkọlé yẹn, mo sọ wípé obstacles. Yes, obstacles in Yoruba nation movement. Mo fẹ́ analyze ẹ̀. Mo fẹ́ fún ní àwọn analysis. So mo fẹ́ kẹ́yìn èèyàn mi kẹ́ bá mi ṣe àṣọ ìkáwọn èèyàn wọlé wá ká lè jọ gbádùn gbogbo nǹkan tí mo fẹ́ sọ lé lórí. Ó ṣe pàtàkì kí gbogbo wa jọ wà ń bí ká jọ gbé yẹ̀wò, torí tá bá jìjọ wò gígùn báyìí ló máa ń gún. I want us to talk about the obstacle in Yoruba nation. What are the things that hinder the progress of Yoruba nation movement? Màá fẹ́ ká gbé yẹ̀wò. Ó ṣe pàtàkì ká jìjọ gbé yẹ̀wò. Kí ni àwọn nǹkan tó fà á tí Yorùbá nation yìí tí a fi rí ìgbà kó tó di pé wọ́n ṣe election? Kí ni nǹkan tó fà á? Kí ni àwọn nǹkan tí a dojúkọ tó fi jẹ́ pé Yorùbá nation fi wà báyẹn tí wọ́n fi ṣe election? A ti máa sọ oríṣiríṣi nínú ara wa. A ti máa wà discourage. Àwọn ibi tá a ti ṣubú, mo fẹ́ ká gbọ́ lénìí. Àwọn ibi tá a ti dúró tó jẹ́ pé ibẹ̀ la gbà ṣubú. A gbọ́dọ̀ yẹ̀ wò, ká gbé yẹ̀ wò. Torí pé tá bá ti yẹ̀ wò lénìí sìn, tá bá jókòó, ẹ bá mi share ẹ̀ káwọn èèyàn wọlé. We need to educate our people. We need it. This is the time fún wa láti educate àwọn èèyàn wa. Because àwọn mi believe pé wọ́n ti ṣe election. Kí ló yá bí fẹ́ gbà? Yorùbá nation ti ṣe kinní kan. Because mo ti ẹ̀ tún gbọ́ tẹ́lẹ̀ kan sọ wípé tí ẹnìkan bá tún pe Yorùbá nation mọ́ láti sin lọ tán bá ti ṣe election tán, olè ni wọ́n. Ẹ má jẹ́ kán brainwash yín. Ọ̀rọ̀ ẹnu lásán ni. Yorùbá nation wà intact, kò lọ bí kankan. Number one obstacles ta ní nínú movement yìí is lack of trust. Are you agree with me? Ẹ bá mi share show yìí ẹ jọ̀ọ́. Ẹ bá mi share ẹ̀ fáwọn èèyàn wa, because àwọn ọ̀pọ̀lọpọ̀ kan wà nínú group wọ́n á máa rojọ́ máa dẹ̀ wò báyìí títí pé a lọ síbi tí nǹkan tó ń ṣe wá gangan a mójútó. A solve ibi tá a ti mọ nǹkan tó ń ṣe wá tá a lè solve ẹ̀ yẹn, ibẹ̀ ló yẹ ká ti lọ wò ó kí ni nǹkan tó gbé wa ṣubú, kí ló dá wa dúró tí a fi tí ì lọ, kí ló fà á tá a ṣe fi wà níbẹ̀ tó fi ṣe election. A gbọ́dọ̀ gbé yẹ̀wò. A need láti sọ̀rọ̀ lé lórí, because gbogbo show táwọn èèyàn ṣe káàkiri orí social media tá máa búra èèyàn kan máa bú bàbá
Akíntóyè, ká máa bú Ìgbòho, ká máa bú gbá, ká máa bú àwo. No, that is not the answer. Kì í ṣe answer nìyẹn. A gbọ́dọ̀ wo kí ni nǹkan tó dá wa dúró tá a fi jáde ní kan tó ṣe election. Kí ló fà á gangan? Kí ni àwọn obstacles tó dá wa dúró sínú ẹ̀ tí wọ́n fi ṣe election? Because a máa ń tètè blame àwọn èèyàn tó yẹ ká blame. A máa ń tètè sọ̀rọ̀ sáwọn tó yẹ ká sọ̀rọ̀ sí. Whereas gbogbo alájọ wà nínú ẹ̀, gbogbo alájọ cause kìíní. Àwọn bí tá a ti ṣe mistakes, tá a ti fa kí ìrìn àjò yìí tá a ti fà sílẹ̀, àwa ò ní wo bẹ̀ yẹn mọ́. A mójútó àwọn bẹ̀ yẹn. Àwọn ibì kan wà nínú ìrìn àjò yìí tó jẹ́ pé àwa gangan fúnra wa, àwa la fà á. Kò ṣe fault anybody. It's our fault. Number one obstacle is lack of trust. We don't trust ourselves. We don't trust each other. Trust ara wa. We don't trust ourselves. We allow our enemies. We allow enemies into our camp. By opening our trust ara wa. Òun la fi gba àwọn ọ̀tá láyè láti wọlé sáàrin wa, láti wọlé sí wa lára, láti wá dà wá rú. Yeah, because I trust ara wa. We don't trust ourselves. Kò sí nǹkan kan tá a gbà tá a ti trust ara wa. A máa ma tojọ́ ẹjọ́ ìjà ẹjọ́ bí ká máa jà ní every time. Àwọ̀ àwọn bu láti ń dìwé kó lórí jọ́nì tá a gbé dání. Àwọ̀ kí ni nǹkan tá a gbé dání ìgangan, kí ló fa kíní, kí ló bí agitation yìí, kí ló bí struggle yìí wá. A tún máa ń pè ní movement. Kí ló pe movement yìí jáde, kí ló bí gangan, kí la torí ẹ̀ sọ pé a fẹ́ ṣe Yorùbá nation. Kíyèsára. Number one obstacles is lack of trust. Problem táwa Yorùbá dẹ̀ ní nìyẹn. We don't trust ourselves. That is why we allowed enemies. We allow enemy into our camp. A lè fún wọn ní chance láti jẹ́ pé kó lè ráyè kó wọlé sí wa lára. Wọ́n wọlé tán, wọ́n wá ẹmọ kéèyàn gba àlejò, kéèyàn gba tenant sílé, kó wá dùn nílé mọ́yàn lọ́wọ́. We are the cause of everything. Why are we blaming all this baba, old grandpa àti Ìgbòho òòṣà nìkan? Blame ara tiwa gangan. Àwọn bí táwa gan dálẹ̀ nínú jọ́nì yìí, òun ló pọ̀ jù ń bẹ̀. Àwọn dẹ̀ ti ṣẹlẹ́ṣọ̀n, wọ́n ti ṣẹlẹ́ṣọ̀n sìn, kí ló dẹ̀ tún kù mọ́? Yorùbá nation ò sí mọ́, Yorùbá nation ti kú. No! Yorùbá nation wà intact. Màá fún yín ní àwọn analysis tó fi jẹ́ kíkẹ́ mọ̀ pé Yorùbá nation máa exist títí láíláí ni. Tẹ́ bá sọ pé Yorùbá nation ti kú, that means gbogbo èèyàn tó ń gbé lórí ilẹ̀ Yorùbá ti kú, kò sí ẹ̀kan kan bẹ̀ mọ́. No, kò rí bẹ́ẹ̀. We are all alive. Our alive, alààyè dẹ̀ ni wá. Number one problem tá a ní ni trust. A ní trust ara wa. Téèyàn kan bá dẹ̀ ti wá, tó bá ti sọ nǹkan kan nípa ẹnìkan, a ti ń follow ẹ̀ lọ nìyẹn. A ní trust ẹ̀. Ẹni téèyàn, even tí ò bá sí trust láàárín ọmọ àti ìyá, tí ọmọ ò bá trust ìyá ẹ̀ ò lè sọ fún pé ó yá láago 7 alẹ́ sáré lọ sí ibi báyìí lọ bá mi gbé kinní kan wá. Tí ò bá trust ìyá ẹ̀ kò ní lọ. Tọ́kọ bá jókòó tí ìyàwó sínú ilé, tí ọkọ ò bá trust ìyàwó, tí ìyàwó náà trust ọkọ, inú ilé yẹn ò ní settle. Nǹkan tá a pè ní movement, tá a pè ní organization, and we have to have trust. And we lack of trust. That's number one obstacle. Lack of trust. Àgbára wa gbọ́. Nǹkan tí ará àta bá sọ fún wa nípa èèyàn tí àwa gbàgbọ́ nínú ẹ̀dájọ́ ń ṣe pọ̀, òun la máa believe. Even gan tí ará àta bá sọ anything fún wa nípa ọkọ, nípa ọmọ wa,
You don't trust everybody like that. You just have to sit down and think. You have to think. Ó máa jókòó, ó máa ronú ẹ pé ṣé nǹkan tí wọ́n sọ yìí ṣó real. Nípa ìgbára wa gbọ́, tó bá ti mú nǹkan kan wá báyìí tó ti jù sí wa, a máa mú dání àti believe. Ẹ bá mi share show yìí fáwọn èèyàn wa kí wọ́n lè mú, kí wọ́n ká lè enlight wọn, kí wọ́n lè mọ̀ pé gbogbo paparazzi òṣèlú tó wà nílẹ̀ yìí is just a kí n pè ná mi ò mọ nǹkan tí mo fẹ́ fi qualify ẹ̀. Òṣèlú kọ́ lọ̀rọ̀ wá kàn. Tá a bá mọ nǹkan tá a gbàgbọ́, tá a mọ nǹkan tá a gbé dání, tá a dẹ̀ nígbàgbọ́ nínú ara wa, tá a nígbàgbọ́ nínú nǹkan tá a gbé dání, definitely a máa achieve goal wa. But torí pé a trust ara wa, torí pé a ní believe nínú ara wa, that is number one enemy tá a ní. Òun ni wípé a lè gbára wa gbọ́. Ọ̀tá kan ṣoṣo tí gbogbo ilẹ̀ Yorùbá ní nìyẹn. Kò sí bí Yorùbá ṣe lè jókòó tí ẹ kẹjọ jókòó kẹjọ máa jẹun nínú àwo kan á tún sì máa fura sí ẹ. Kẹjọ sùn báyìí sórí ibùsùn kan náà, lórí bed, lórí the same bed, tó jẹ́ pé aṣọ tó fi bora náà ni wọ́n náà fi bora, kẹjọ wà abẹ́ dúfèé kan náà á tún sì máa fura sí ẹ. Yorùbá a gbọ́dọ̀ lọ mú yẹn kúrò nínú ọ̀rọ̀ wa. Ara nǹkan tó jẹ́ obstacles nínú journey tá à ń rìn lọ yìí nìyẹn. Lack of trust. Àgbára wa gbọ́. Àgbára wa gbọ́ láti bí síbẹ̀ yẹn. If not, kò yẹ kí election wáyé nílẹ̀ Yorùbá. But election ti wáyé. Kí la fẹ́ ṣe? Ó ti wáyé nìyẹn. Trust is the main key. Òun ni kọ́kọ́rọ́ ńlá ni tó tóbi. Tó jẹ́ pé even yàtọ̀ sí pé nínú péyàn ṣe ẹgbẹ́ kan, àbí yàn kó ẹgbẹ́ jọ, àbí yàn fẹ́ gba ìlú, àbí yàn fẹ́ ṣe nǹkan kan ni trust wà fún. Nínú ìgbéyàwó gan, tẹ́ ẹ bá trust ara yín, ọkọ àti ìyàwó, ẹ lè last, ẹ lè achieve anything. Ẹ get? So we need to trust ourselves. Àìsí òótọ́, àìsí pé agbára wa gbọ́ yẹn, àìsí trust, lack of trust, òun ló dá wa dúró síbi tá a ṣì wà lẹ́yìn. Yes, òun ló dá wa dúró síbi tá a wà. Ẹ jẹ́ bá mi share show yìí, ẹ bá mi share ẹ, kẹ́ bá mi share sáwọn èèyàn kó wọ́n gbọ́, káwọn èèyàn wa má wà discourage. Ẹ má lọ máa jókòó síbi tí wọ́n ti ń bú bàbá Akíntóyè, wọ́n ti ń bú Ìgbòho. Ibẹ̀ lẹ máa lọ jókòó sí. Ibẹ̀ lẹ máa wà, tẹ máa tẹ̀ bàtì, tẹ́yìn náà máa tẹ̀ love, like, share, comment lórí ọ̀rọ̀ tí ò make any sense, tí ò ní meaning kankan, tó wà meaningless, tí ò ní ìtumọ̀. Ibẹ̀ lẹ máa lọ jókòó sí. Ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ sí bàbá 88, bàbá going to 90 years. Mo máa mẹ́nu bà ọ̀rọ̀ ẹ o, because mi ò really fẹ́ sọ kankan nípa ẹ̀, but nǹkan tó gbé mi wá tó wà lọ́kàn tèmi ni mo kọ́kọ́ ń sọ yẹn. Àgbẹ̀mí dẹ̀ ṣe máa ń ṣe tèmi nìyẹn. Nǹkan tí mo bá lọ sógun, òun ni máa ń kọjú mọ́. Nǹkan tí tó gbé mi lọ́kàn gangan, tó ń gbé mi nínú, òun ni mo ń sọ̀rọ̀ lé lórí. Torí mo jókòó mo rò títí pé kí ni àwọn nǹkan tó jẹ́ obstacles nínú journey tá à ń rìn lọ. Tá a dẹ̀ lè tètè ṣe àtúnṣe ẹ̀, tó dẹ̀ sì ṣe correct. Òun ni number one. Mo sọ pé trust. The second one tó tún dà bẹ́ẹ̀ ni pé a wá gba ọ̀tá láyè, enemies. A gba ọ̀tá láyè. A gbà wọ́n láyè láti dá ìrìn àjò Yorùbá nation dúró sí àgbègbè méjì. Ìrìn àjò tó ti ń lọ, tó ti ń hó yaya, tó ti ń lọ, tó ti ń gbóná, tó ti ń lọ sókè. Àwa fúnra wa nípa àìgbára wa gbọ́, ọ̀tá wọlé sí wa lára. Àwa gba ọ̀tá láyè, ọ̀tá wa jókòó, ó wà comfortable. Ìgbà tó ti wá jókòó, tó ti ráyè, wọ́n wá penetrate láti wọ́n wọ gbogbo àárín wa lọ. Wọ́n wọ àárín wa lọ. Wọ́n wọ àárín wa lọ. Wọ́n wọ àárín wa lọ. You know, they penetrated and make sure they scatter us. They divide us.
They do everything they want. Àwa náà dẹ̀ ń tẹ̀lé wọn. Àwa náà help wọn láti máa bá nǹkan yẹn jẹ́. À ń ràn wọ́n lọ́wọ́ nípa pé kán ṣe voice call, kán ṣe àyẹ̀kẹ́ máa play ẹ̀ kiri. Nípa pé kán sọ bákan, bàbá Akíntóyè ti gbowó, bàbá Akíntóyè ti kówó jẹ o. Wọ́n ti sọ sínú voice call. Wọ́n wá jù sáàrin yín. Àwa náà wá gbé, àwa máa distribute ẹ̀ kiri. Those are the obstacles. Àwọn nǹkan tó jẹ́ obstacles tó dá wa dúró sínú Yorùbá nation, tó dá wa sórí Nàìjíríà tí a ti fi achieve Yorùbá nation nìyẹn. Nípa pé Ìgbòho wọn ló ti lọ tẹ̀lé Tinubu, Ìgbòho ti tẹ̀lé Tinubu, Ìgbòho ti gbowó. All these things, where are the evidence? Where is the proof? Ẹ̀ẹ́dẹ̀ gbọ́ lẹ́nu ẹni tẹ́yìn gbà fún tẹ̀ǹtẹ̀lé. Ẹ jẹ́ bá mi ṣe àṣọ ìkáwé èèyàn gbọ́. Ẹ má lọ máa jókòó síbi tó ti ń bú bàbá. Ẹ má lọ máa jókòó síbi tó ti ń sọ̀rọ̀ sí Ìgbòho nìkan. Ẹ try láti learn. Ká gbọ́rọ̀, ká jọ kẹ́kọ̀ọ́. Káwa náà dá jókòó ká rò pé kí ni nǹkan tá a lè ṣe, kí ni nǹkan tó dá wa dúró, kí ni a lè ṣe tá a lè fi achieve goal wa. Níyẹn gbọ́ o. Àmọ́ tó bá pé mo débí ìsìn mo wá bú bàbá Akíntóyè ní èrò àti débí. Wọ́n ti bá mi share ẹ̀ débi. Ẹ bá mi share ẹ̀ mi ò ní bú bàbá Akíntóyè. Kẹ́ tó bá mi share ẹ̀ wọ́n bá tẹ bá bàbá mi share. Ẹ jẹ́ káwọn èèyàn wá kàn gbọ́ kí wọ́n lè ká lè là wọ́n ní ká lè jẹ́ kí a ṣí wọn létí. Ká ṣí wọn létí, ká lè jẹ́ kí ọkàn wọn strong, ká encourage àwọn èèyàn wa. Ẹ má bá mi share ibi tí bá ti bú bàbá Akíntóyè. Ẹ má share ibi tí bá ti lọ bú Ìgbòho. Kì í ṣàwọn la fẹ́ gbà. Yorùbá nation la fẹ́ gbà. Àwa la jẹ́ ká gba Yorùbá nation ní ká tó ṣe election. Mo sọ fún wa pé àwọn obstacles tó yẹ ká deal pẹ̀lú ká tó di pé wọ́n ṣe election, deal pẹ̀lú ẹ̀. Number one obstacle is lack of trust. We don't trust each other. We don't trust ourselves. We always ká máa bára wa jẹ́. Ká máa búyàn. Ká máa bú bàbá tó ti wọ 90 years. Ká máa gbé bàbá 90 years ṣépè. Ká máa gbé Ìgbòho ṣépè. Ká máa bú Ìgbòho. Ṣáwọn ni Yorùbá nation ni? No. Yorùbá nation la fẹ́ gbà. Kí ni àwọn nǹkan tó gbé wa ṣubú? Kí ni àwọn nǹkan tó dá wa dúró? Ṣé Yorùbá nation ti kú ni? Yorùbá nation is alive. It's intact. Ẹ má jẹ́ kẹ́ni kankan brainwash yín pé nígbà tó ti wá ṣe election kò sí nǹkan tó dá Yorùbá nation mọ́. It's a lie. Mo máa try láti educate wa. Kò sí nǹkan tó ń jẹ́ pé wọ́n ti ṣe election, kò sí nǹkan tó ń jẹ́ Yorùbá nation mọ́. It's a big lie. Yorùbá nation is intact. Ó wà intact. Ó dẹ̀ ń continue. This journey is a movement. Ẹ má jẹ́ kẹ́ni kankan brainwash yín. Ẹ má jẹ́ kẹ́ni kankan deceive wa. Nípa pé a trust àwọn olórí wa, òun náà ló fún àwọn ọ̀tá láyè láti wọlé, láti wá distrust wa. But yes, wọ́n kúkú ti rí wípé àwa gan fúnra wa a trust àwọn leader tá ń tẹ̀lé. Àwa fúnra wa gangan a trust ara wa náà. Àwa gba ọ̀tá láyè tó bá ti ṣe voice call báyìí a máa share ẹ̀ kiri. Where are the evidence? Where are the proof? They are enemy within. Ọmọ agbèrè wọn sáàrin wa. Now tí gbogbo òṣèlú wa ń súnmọ́, ẹ wá ń rí true colour wọn. Ẹ wá ń rí true colour wọn. Gbogbo àwọn tẹ̀lé lórí social media yẹn. Tí wọ́n ń bọ̀ bàbá Akíntóyè, tí wọ́n ń wádìí Ìgbòho, tí wọ́n ń wádìí bàbá Akíntóyè, iṣẹ́ tí wọ́n gbélé wọn lọ́wọ́ ni wọ́n ṣe. Iṣẹ́ owó wọn náà ṣe for real. I'm telling you the truth. Nothing but truth. Iṣẹ́ owó wọn ni wọ́n ṣe. They are there to bring Ìgbòho down. That is iṣẹ́ tó gbélé wọn lọ́wọ́ nìyẹn. They are there to bring bàbá Akíntóyè's name down. Láti tẹ orúkọ wọn mọ́nú mud. Iṣẹ́ tó gbélé wọn lọ́wọ́ nìyẹn. Ẹ má blame wọn. Ọjọ́ alẹ́ wọn ni wọ́n fi ń ṣeré. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ọjọ́ alẹ́ wọn ni. Ó dọjọ́ alẹ́ kí alábùrẹ́là wọn tó mọ̀ pé ẹrù lòún rù. Ó dọjọ́ alẹ́. Don't blame them. Ọjọ́ alẹ́ ni wọ́n tó máa mọ̀ pé nǹkan táwọn ṣe yìí ègún, àwọn ti fa ègún sórí ayé àwọn ọmọ àtìrandíran àwọn. Ọmọ tó dẹ̀ ń bú bàbá Akíntóyè náà, mo máa sọ true life story ẹ̀ díẹ̀ níbí fún yín. Mi ò dẹ̀ ní parọ́ mọ́, true life story ẹ̀ gangan ni máa sọ fún yín. Tí má ti wá sọ fún yín kó jáde kó debunk mi pé kò rí bẹ́ẹ̀. True life story ẹ̀
máa rọra sọ short fún yín níbẹ̀. So ẹ̀yin náà wá wò pé ìjọ lẹ́tọ̀ọ́ kẹ́nìkankan dá lóhùn mọ́, nobody tó gbọ́dọ̀ reply ẹ̀ mọ́. Ẹ jẹ́ kó lọ gbé bàbá Akíntóyè, ó ti gbé bàbá Akíntóyè, ti gbé ìyàwó wọn wá. Ẹ jẹ́ kó tún lọ gbé ìyàwó Ìgbòho, kó lọ gbé bàbá tó bí bàbá Ìgbòho, kó lọ sílé ìyá Ìgbòho, kó lọ lé ìyá tó bí ìyá láyà Ìgbòho, kán lọ wádìí ẹ̀, kán wá sọ gbogbo ẹ̀ lórí social media. We are careless about that. That is not Yoruba nation agitation. Nǹkan tá a gbé dání Yoruba nation la gbé dání. Yes, a dẹ̀ máa fight it to the end. Tá a dẹ̀ máa fi gbá ni. Ẹ mọ̀ ẹ̀jẹ̀ kẹ́ni kankan sọ pé torí pé wọ́n ti gba Yoruba nation wọ́n fi ṣe election. That àwọn nǹkan tó dá wa dúró gbogbo tá a ti ṣe mistake òun ni mò ń sọ fún wa yẹn. Gbogbo àwọn nǹkan tó dá wa dúró nìyẹn. Nígbà tí èèyàn dé tó sọ pé 2022 a gbọ́dọ̀ gba Yorùbá nation ní tá a bá ti gbà tó bá ti dìbò ibi táwa náà ti wá wà tá a ti ń wà yí gà nìyẹn, ibi tá a ti wà confused nìyẹn. Àwa náà wá wà àwa ń sáré pé yes àwa ẹ̀mọ̀ expectation wa wá high, our expectation our moral ó wá high gan pé Yorùbá nation a gbọ́dọ̀ gbà ní o àwa rí gẹ́gẹ́ bí pé tá a bá ti gbà a lè gbà mú no a máa gbà. It's a matter of time. Yes. Nínú ayé láyé gbé náà. Àwọn Biafra wọ́n ti bẹ̀rẹ̀ agitation for years láti 1960. Ẹgbẹ́ sí láti 1960 tí wọ́n ti jagun ni wọ́n tún ja ogun o tí wọ́n tún pa wọ́n gidi gan tí ìṣe kékeré torí kò síbi tí wọ́n ti gbọ́ ogun Biafra ní gbogbo àgbáyé. Tó bá jẹ́ pé ogun yẹn ni Ọlọ́run bá fi gbá wọn yọ ara wọn kó nínú Nàìjíríà. Ọlọ́run àwọn ti kúrò nínú Nàìjíríà. But àwọn tó di Nàìjíríà mú àwọn tó lágbára ju ìyáláyà èmi àti yín lọ ni. Kò sírú agbára tá a lé ní. Àwọn tó di Nàìjíríà mú kì í ṣe àwọn tẹ́ ń wò nínú Nàìjíríà tó ń control Nàìjíríà. Àwọn kan náà jókòó sí àgbáyé tí wọ́n ń pàṣẹ Nàìjíríà. So tá a bá wá gbìyànjú agbára wa tí àwa ti rí ṣe ìyẹn ò ní ká wá torí ẹ̀ máa wá wọ́ bàbá Akíntóyè ńlẹ̀. Èyí ò ní ká torí ẹ̀ wá máa sọ pé Ìgbòho ti gbà bọ̀dẹ̀. Ẹ jẹ́ ká ronú náà. Ẹ má ẹ̀ka ẹnìkan kan máa tì wá ń tìkùtì mo bẹ̀ wá mo rọ̀ wá. Ẹ jẹ́ káwa náà máa jókòó ká máa rò ó. Àwọn bàbá yìí ti ja ìjà òmìnira for years. Bàbá Akíntóyè àtàwọn bàbá Awólọ́wọ̀ wọ́n jọ lò gbà ní. Àwọn náà gbìyànjú nígbà tiwọn náà. Bàbá Akíntóyè bó ṣe gbìyànjú tó kò yẹ kí Yorùbá nation ká má ti wà nínú ẹ̀. Bàbá yẹn gbìyànjú débi wípé àti ẹ̀tún ṣe regional system. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kọ́ ibi tẹ́ bá ti mọ̀ pé kì í ṣe pé bóyá àwọn bàbá yìí àwọn náà wọn ò fẹ́ ṣe wọ́n fẹ́ gbà á. Ó wù wọ́n ká ti gba òmìnira ká dá dúró. Ṣùgbọ́n omi pọ̀ jọ ká lọ. We can't blame them for everything. Àwa náà ní blame ń bẹ̀. Ìyẹn ni fẹ́ ká jọ máa rò. Àwa gan yìí tá a ṣe ń bẹ̀ ló pọ̀. Òṣùpá ní ẹni tá a bá ń bá rìn ká má fura sí. Ẹni tá a bá fura sí ló gbà ká yẹra. Lack of trust. We don't trust each other. We don't trust ourselves. That is where táwọn enemy wa ká fi gbà wọ́n láyè láti wọlé. Àwa ń bọ̀ tá sùn, à ń bọ̀ tá jí. Àwa dá ẹni mọ̀ nínú ẹni. Àwa dá èèyàn mọ̀ nínú èèyàn. Àwa ń kó gbogbo àti ọmọ àti ẹran àti gbogbo wa àwa kóra wa pọ̀. Inú àwọn tí wọ́n ń bọ̀ bàbá Akíntóyè yìí ọmọ Fúlàní wà nínú wọn o. Àṣírí mo sọ fún yín o. Ọmọ tí Fúlàní bí ó wà nínú wọn tó ti gbọ́ Yorùbá burúkú tó tún máa pòwe tó wà nínú àwọn WhatsApp group wa. Wọ́n wá máa instigate ìjà. Wọ́n máa instigate ìjà. Wọ́n máa tì wá sáwọn olórí wa. Kàkà káwa náà jókòó pé ṣó nọ́mà. A máa bẹ̀rẹ̀ sí bú bàbá Akíntóyè. A máa bú Ìgbòho. A máa bú gbá. A máa bú gbogbo. A máa sọ̀rọ̀ àlùfàǹṣá sí gbogbo àwọn tó yẹ ká sọ̀rọ̀ sí. Nípa ọ̀rọ̀ ẹnu tá à ń sọ yìí nígbà míì ẹlòmíì ti fi fa ègún wọnú orí àwọn ìran tí ò tí ì bí àwọn generation ẹ̀ tó ń bọ̀. Who does that? Ẹ káwa náà máa ronú nǹkan táwa gan ṣe nínú journey ó pọ̀ látọwọ́ wa. Àwa la gba ọ̀tá láyè. Àwọn ọ̀tá wá dé wọ́n jókòó wọ́n fẹ̀yìntì wọ́n nasẹ̀ wọ́n wá wò bọ́n ṣe máa operate. Wọ́n ti máa operate láàrin wa. Wọ́n dẹ̀ operate successfully.
torí kí ni torí ajẹ́ kó ṣeé ṣe fún wọn. Yes, wọ́n operate successfully, ajẹ́ kó ṣeé ṣe fún wọn. They penetrated and they make sure they settle well, and we welcome them. Tá bá welcome wọn, wọ́n ní jókòó náà, wọ́n ní dúró. Tó bá bá ṣe gbé wá láti ẹgbẹ́ òṣìlẹ̀ kókó ẹ̀kọ́ kí ni lọ àfẹ́gbọ́. Tẹ́lẹ̀ pé lè ṣe bàbá kí tó yẹn gan, bàbá yẹn gan. Tẹ́lẹ̀ sọ pé bàbá ẹ̀ wo ni, you keep short, keep your mouth shut. Tẹ́tí short mouth eléyìí, tẹ́ short mouth eléyìí. Ẹ̀rí pé lómi ò ní sọ mọ́. But immediately then nǹkan bá ti sọ nǹkan tó against àwọn leader wa, àwa máa deliberate lé lórí. Òun la máa deliberate lé lórí. Títí gbogbo ilé ayé máa fi lọ. From there, I want create the enemy nínú wa sí àwọn leaders wa. It's not a day journey. Àwọn bàbá tẹ́ ń wò níwájú bàbá Kítóyè of àwọn attack tí àwọn bàbá yẹn ti fi ara gbà. Ọlọ́run á ṣí wa lójú ẹ̀mí. Á jẹ́ ká mọ̀ nǹkan táwọn bàbá yẹn dojú kọ. Apart pé bí wọ́n wà ní Kútọ́nù táwọn wò wọ́n bí tán wà yẹn. Táwọn wò pé they are fine. Yes, they are fine. But in the spiritual realm, àwọn bàbá yìí fara gba attack tó pọ̀ gan. Èèyàn tó sọ tó dìde tán láwọn fẹ́ gba odidi ìlú kó lọ́wọ́ àwọn alágbára. Àwọn tí wọ́n ń jẹ gangan, wọ́n fẹ́ gbà kúrò lẹ́nu wọn. Ó dàbí ìgbà tí kìnìún bá di ọmọ mú lọ́rùn, tó fẹ́ yín dì mú lọ́rùn. Tí àwọn kan wá mú ọwọ́, tán wá fa ẹsẹ̀ ọmọ yẹn, tán fẹ́ fà ya mọ́ kìnìún yẹn lọ́wọ́. Wọn ò dẹ̀ fẹ́ kí kìnìún yẹn kó fa ọmọ yẹn ya, wọ́n dẹ̀ fẹ́ gbà lọ́wọ́ ẹ̀. Báwo la ti fẹ́ ṣe? Ṣé a ní sùúrù ni? A máa ní sùúrù. Torí tá bá ní sùúrù, tá bá ti fẹ́ rí ọmọ yẹn gbà kó lẹ́nu kìnìún kó má pa. At the end, tá bá fi sùúrù gbà lọ́wọ́ ẹ̀, ó máa padà pa ọmọ yẹn tá torí ẹ̀ lọ. Àwa gan tá tún lọ gan ẹni orí yọ dílé la máa bá délé. So we have to talk sense into ourselves. Ẹ má jẹ́ kẹ́ni kankan máa deceive wa. Ẹ má jẹ́ kẹ́ni kankan máa brainwash wa. Ẹ má jẹ́ kẹ́ni kankan máa sọ fún wa pé wọ́n ti dìbò kò sí nǹkan tó ń jẹ́ Yorùbá nation mọ́. No, mo disagree. Yorùbá nation is a movement tí ò lè kú. Ó wà intact. Nígbà táwọn Biafra tán ti ń ja ogun láti 1960 tó yẹ kán ti gbà tí wọ́n gbà. Ṣé wọ́n stop ni? Wọ́n continue agitation wọn. Despite pé ṣé wọ́n dìbò nínú Nigeria every time, every 4 years. Láti ìgbà táwọn Biafra àti ìgbà tí wọ́n gba Yorùbá tí wọ́n gba Biafra, ṣé wọ́n dìbò nínú Nigeria? Àbáwọn náà gbé bẹ́ẹ̀. Wọ́n gbé bẹ́ẹ̀. Ṣùgbọ́n wọ́n sì continue pé nǹkan táwọn believe nínú ẹ̀ lélẹ̀ iṣẹ́. So that is same thing goes to Yoruba nation. Àwa náà sì believe nínú nǹkan tá a gbàgbọ́ nínú ẹ̀. No matter ẹni tó wù kó wọlé, ẹni tó bá wù kó wà ńbẹ̀, our struggle continue. That is our right. Self-determination is our right. And we have every right láti sọ pé a fẹ́ gbénu Nigeria, pé a fẹ́ gba Yorùbá nation ni. So tó bá intimidate wa, tí wọ́n ṣe gbogbo àwọn agbára tí wọ́n lò yẹn, one day, oh my God, monkey go market, e no go come back. Ọjọ́ kan ni mo sọ fún yín, tí Ọlọ́run bá dé, kò sẹ́ni tó máa lè dúró fún ìbínú Ọlọ́run nínú wọn. Ṣùgbọ́n Ọlọ́run tó sì ń fàyè gbà, ó ń fi àyè gbà àwọn nǹkan kan nítorí nǹkan kan ni. A dẹ̀ lè dú steering mọ́ lọ́wọ́. A lágbára. Ó dá agbára wo ni Ìgbòho níbi tó wà yẹn láti sọ pé dandan òun fẹ́ gba Yorùbá nation. Agbára wo bàbá Kítóyè ní níbi tó wà yẹn láti sọ pé dandan àwọn fẹ́ gba Yorùbá nation. Nígbà táwa tá tẹ̀lé wọn gangan tá ti lose trust. Nígbà táwa tá tẹ̀lé wọn gangan tí a ti wọ́ wọn lẹ̀ tá pọ́n wọn lé. Àwa gangan ló yẹ ká jẹ́ gẹ́gẹ́ bí engine. Báwọn ṣe jẹ́ engine, àwa ló yẹ ká jẹ́ oil tó máa yí engine wọn, tó máa jẹ́ kó máa roll, Àwa gangan la wá sí kíni, la wá mú wọn, la wá jẹ́ kí wọ́n wà weak. Nípa ọ̀rọ̀ ẹnu wa sísọ sí wọn. Nípa ìwà àti ìṣe wa. Ó máa jẹ́ káwọn bàbá yẹn máa gbogbo time tó yẹ kán fi máa ronú, kán fi máa gbé ìgbésẹ̀ gidi, a máa sọ̀rọ̀ míì, ọ̀rọ̀ yẹn máa bá wọn lára. Wọ́n wò pé wọ́n wà nínú ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà máa wà nínú ìpòrúru ọkàn.
kí má sọ pé ìbànújẹ́ ọkàn ipò rúru ọkàn tó máa ro ọkàn wọn máa bàjẹ́ pé but wọ́n máa gbà pé àgbà ń gbà kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká ronú, what are the obstacles? We have 3 obstacles tí mo mú dání tó dá wa dúró tí a fi ti gba Yorùbá nation. 1, lack of trust. Lack of trust. Need trust. 2, enemy. And the 3rd one, yẹn ló wá burú jù, lack of respect. We don't have respect for our elderly, our leaders, our elderly people. We don't have respect anymore because of agitation, because of perfect by Yoruba nation. I was so respect, you know. For our tí respect, don't see. Àwa ní àpọ́nlé, a ní tẹríba fún àwọn leaders. Àwọn tá pè ní aṣíwájú, àwa rí wọn bí ẹni tá máa yẹ̀yẹ́, tá máa sọ̀rọ̀ tó wù wá sí wọn, tá máa tọrọ àbùkù, tá máa tàbùkù wọn. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? A máa tàbùkù àwọn olórí wa. A máa yẹ̀yẹ́ wọn, a máa sọ̀rọ̀ tó wù wá lẹ́nu sí wọn. That is kò bá nǹkan tá gbé dání mu rárá. Kò bá mu rárá. Tá bá fẹ́ gba Yorùbá nation, ìyẹn ò ní ká sọ àwọn leaders wa, ká sọ wọ́n di gbà wíwọ́, ká sọ wọ́n dohun ìwọ́lẹ̀. A lè sọ wọ́n dohun ìwọ́lẹ̀ nítorí pé a fẹ́ gba Yorùbá nation. Ṣé torí pé wọ́n dìde wọ́n ní pé ká gba Yorùbá nation ká kó òun oko ẹrú, ìyẹn ò fún wa ní agbára láti máa rí wọn fín, láti wọ́ wọn nílẹ̀. Lack of respect. Níbo la fi ìwà ọmọlúwàbí wa sí? Ìwà ọmọlúwàbí tí wọ́n fi mọ̀ wá gẹ́gẹ́ bí Yorùbá, níbo la fi sí? Bíbélì fìdí ẹ̀ múlẹ̀. Ó ní bọ̀wọ̀ fún bàbá àti ìyá ẹ kí ọjọ́ alẹ́ ẹ kó lè pẹ́ lórí ilẹ̀ alààyè. Kì í ṣe bàbá àti ìyá nìkan ni Bíbélì tún sọ, ó tún ní àti fún ẹnikẹ́ni tó bá jù ẹ lọ. Ẹ wá dúró, ṣáwọn tó ń bú bàbá Akíntóyè, ṣé wọ́n wà nínú ẹgbẹ́ pẹ̀lú bàbá Akíntóyè? Àbí tí bàbá Akíntóyè ò bá gbé Yorùbá nation dání, ǹjẹ́ ẹnikẹ́ni lè bú? Tí Ìgbòho ò bá jáde pé òun fẹ́ jà fún ìran ẹ̀, ǹjẹ́ ẹnikẹ́ni lè lọ bí tí Ìgbòho wà kó lọ máa bú bí? We lack of respect. We lack of respect. We lack of respect. And respect play an important role nínú journey tá gbé dání. Respect play an important role. But jẹ́ kí àronú débẹ̀. A kàn máa lanu bàbá yẹn gbogbo àwọn voice calls tí mo ti play bí jọ́ 4-5 sẹ́yìn. Ẹ rí wípé tí ọmọ kan bá tiẹ̀ sọ̀rọ̀ ńbẹ̀, bàbá yẹn wọ́n tún ló kó làwọn máa fi pa bàbá Akíntóyè. Does that make any sense? Where is the sign of respect? Nínú ọ̀rọ̀ pé òun fẹ́ fòkò pa bàbá. Kí ni bàbá ṣe tẹ́lẹ̀ fòkò pa? Inú mi dùn náà pé gbogbo comment tó wà lábẹ́ show of shame tí wọ́n ṣe. A lot of people tí wọ́n wà pẹ̀lú sense wọn, wọ́n reply ẹ̀. Ó dẹ̀ dùn mí pé kò lè ka comment. Ká ló lè ka comment. Would have been better. Kò lè ka. Bí a tó bá gbé báwọn èèyàn tó bá kà sí létí anyways. A mọ̀ pé gbogbo nǹkan tó ń sọ ń bẹ̀ yẹn nonsense ni. Kì í ṣe òun nìkan o. A lot of us láti fi ẹnu wa já wáyà, láti fi ẹnu wa sọ̀rọ̀ burúkú sí gbogbo àwọn leaders. Àwọn elderly people, ìgbà wo la wá sọ respect wa nù? Àwa ọmọ Yorùbá. Nǹkan tó fi máa ń mọ̀ wá pé Yorùbá ni wá nìyẹn. Respect make our culture stand out. Ó make the culture wa stand out. Ìlú Ìgbò tí a wà yìí, wọ́n ní respect. Wọ́n ní good culture ni. Àwọn ọmọ Ìgbò náà mi ò bú ọmọ Ìgbò. Ìpaná fi máa ń jí àwọn òbí wọn lójú oorun. Wọ́n ń kúnlẹ̀ fáwọn òbí wọn. Yorùbá nìkan ló ní good culture. Mo sọ pé all over the world. All over the world. Mi yọ bí kankan lẹ̀. Yorùbá, àwa la ní respect jù. Àwa la mọ èdè àpọ́nlé ṣe jù. Àwa ni ọmọlúwàbí. Tí mo ṣe máa gbé program kan wá, kí ni wọ́n fi ń dá Yorùbá mọ̀ ní ọmọlúwàbí? Ká tó pè yàn lọ́mọlúwàbí, kí ni wọ́n máa ń rí? Àwọn mo ń padà máa gbé yẹn wá. Mo wá ṣàlàyé ẹ̀ fún wa. Yorùbá ni wá. Èdè tá ń sọ lẹ́nu, ọmọ aládé ni wá. We have to respect our leaders. Elderly people, especially, respect wọn. Even come 30 years, kó wà ní kó jẹ́ leader, you have to give him or her respect.
Respect is reciprocal. You respect anybody around you. Respect ńgbà míì ó máa ń mú àwọn nǹkan téèyàn respect kéèyàn lè rí ó máa ń mú wá fún yàn. Kì í ṣe pé ká kàn jókòó ká kàn lanu ká máa bú anybody. Èèyàn lè búyàn, èèyàn lè bá, èèyàn lè kó ṣe ọmọ àlè ló máa ń rínú tí kì í bí. Ọmọ àlè ni ò kì í jà. Ṣùgbọ́n tó bá ti bínú níwọ̀nba kéèyàn dẹ̀ ṣe kíni kó padà sílé. Too much of everything is bad. Tí wọ́n bá ti ṣe nǹkan tó ti pọ̀ jù, tá ṣe jù bá ti wọ gbogbo nǹkan, ó ti bàjẹ́ nìyẹn. Tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ sáwọn bàbá yín, àwọn bàbá tó bí wa nílé gangan, wọ́n máa ń ṣe àwọn nǹkan míì ní èní tí dẹ̀ mọ̀. Àwọn òbí tèmi nígbà tí mo pè wọ́n lẹ́ni tí mo gbà láfíà wọn, wọ́n ṣe nǹkan kan tí mo gbọ́ tí ò tẹ́ mi lọ́rùn. I have to tell them, nǹkan tẹ́ ṣe yẹn dùn mí o, mo dẹ̀ láìkẹ́ o, kò yẹ kẹ́ ṣe bẹ́ẹ̀ náà. Wọ́n ní kí n má bínú. Mo ní mi ò bínú, but mo try láti correct yín. Ẹ má ṣe rú ẹ Ọlọ́run jẹ́ ká rí láburú o. Àdé sọ síbẹ̀. Kí n wá ní ẹ̀yin ìyá yìí, ẹ̀yin bàbá yìí, ẹ ti ṣàwèrè. What for? Òbí tèmi nìyẹn o. Mo pọ́n òbí mi lé. Kí bá wà lè pọ́n àwọn bàbá oníbàbá lé, ìyá oníyá, ẹni ẹlẹ́ni tó dìde tó fi ayé wọn lẹ̀ fún wa. Ṣé torí pé wọ́n dìde fún wa ṣá ni wọ́n fi rán yín jáde pé kẹ́ lọ fà wọ́n ṣubú. Kì wá sí pé kẹ́ fà wọ́n ṣubú nìkan, kẹ́ tún mú orúkọ wọn, kẹ́ pò mọ́nú mud. Ẹni tọ́lọ́run ò bá gbé ṣubú ṣá nìkan lè gbé ṣubú ṣá. Ẹ jọ̀ọ́ ẹ má bínú, ẹ bá mi ṣí àṣọ yìí. Ẹ jẹ́ káwọn èèyàn wa kí wọ́n máa kẹ́kọ̀ọ́. Yorùbá ni wá. A kì í ṣọmọ àjòkúta má mú mi. A kì í ṣọmọ yínmírín. Yínmírín, wọ́n lè bú òbí wọn, wọ́n lè ta òbí wọn pa, wọ́n lè gbá òbí wọn lójú. Culture tí wọ́n ní. Our culture is different. We have to respect our leaders and elderly people. Bíbélì náà dẹ̀ fìdí ẹ̀ múlẹ̀. So kí ló dé tá wá disrespect àwọn leader wa. Àwọn nǹkan mẹ́ta tó ba ìrìn àjò yìí tó dá wa dúró nìyẹn. Lack of trust. Yes, lack of trust. And then agba ọ̀tá láyè. Enemies. A fún àwọn intruder, a fún wọn láyè. Agba wọn láyè. Enemy of progress of Yoruba nation. Àwa rí wọn gẹ́gẹ́ bí èèyàn, wọ́n wá jókòó, wọ́n jókòó, wọ́n nasẹ̀, wọ́n fẹ̀yìntì, wọ́n wá balance, wọ́n wá parí gbogbo iṣẹ́ burúkú tán wá ṣe láàrin wa. Nígbà tá trust ara wa. Number third, only lack of respect. We don't have respect. Torí pa ṣe Yoruba nation, we lost everything. So nípa pé àti lost respect fún, àti lose respect pé ká máa respect àwọn elders wa. A respect wọn mọ́. A máa sọ̀rọ̀ sí wọn bó ṣe wù wá. A máa ṣe bó ṣe wù wá. A believe pé ẹnìkan kan ò lè mú wa. After all, inú fóònù láti ń sọ̀rọ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Tẹ́nìkan kan ò bá lè mú wa. Táwọn bàbá yìí àti Ìgbòho àti gbogbo àwọn elders wa tí wọn wá sọ̀rọ̀, ẹjọ́ ṣé wọn nẹ́lẹ̀dá tí wọn tó máa dá wa lóhùn. Nǹkan tá a ṣe yẹn àgbín ni. Whatever you sow you shall reap. O lè gbìn àlùbọ́sà kó ká ẹ̀fọ́. Ohun tó bá gbìn, ohun ló máa ká. Ẹ má yẹ ká ẹnikẹ́ni kan listing sí wórówóró tí ọmọ yẹn sọ lórí social media mọ́. Lẹ́ni nítorí ẹ̀ mo ṣe ní kẹ́ bá mi share show yìí. Ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi pín fáwọn èèyàn kan gbọ́. Anybody kan má sọ nǹkan kan nípa ọmọ yẹn mọ́. Èyí tí wọ́n pè ní show yẹ kó rí bẹ́ẹ̀. Màá sọ 1 or 2, 3 fún yín nínú story ẹ̀ lẹ́ni. Nǹkan tí bá dẹ̀ sọ fún yín bíbá ilé ni mo sọ fún yín truth orí òótọ́ ni mo dúró lé lórí. True life story ẹ̀ ni o. Bí í ṣe àràbù o. Kì í ṣe pé bí a mo fẹ́ parọ́ mọ́ o. True life story ẹ̀. Màá sọ 3 fún yín nínú ẹ̀. Nínú àwọn ìrìn àjò tó ní ìgbésí ayé ẹ̀. So ẹ̀yin náà wá wò pé ṣó yẹ ká ẹ sì máa dá lóhùn. Tó bá ń búyàn tó ń sọ gbogbo nǹkan tó ń sọ, ẹ ignore ẹ̀. Ẹ má dá sí ẹ fílẹ̀. Ẹ má fílẹ̀ sáyé ẹ̀. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Nǹkan tá gbé dání kí ni way forward. Way forward wa lókù ni pé ká túnra wa mú, ká sora wa pọ̀ padà, ká di ẹyọ kan. Agitation wa ń continue. Struggle yìí, movement yìí ó ń lọ síwájú ni kò padà sẹ́yìn. No matter what, ẹni bá wù kó wọlé kan dìbò kan wọlé wọ́n ti dìbò. Good and fine. Tọ́lọ́run bá ti sọ pé a máa gbà,
ó lè jẹ́ ìbò yìí náà lọ́lọ́run fi fẹ́ fi yanjú ẹ̀ fún wa a dẹ̀ tún máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí òun nìkan ló bá ètò àwa ò létò Ọlọ́run ló ní ètò a gbé blueprint dání a gbé green print dání a gbé yellow print dání tó blueprint Ọlọ́run lójú Ọlọ́run ló ní ètò kò sí ẹ̀dá kankan tó létò Ọlọ́run tó dẹ̀ ní ètò a lè du steering mọ́ lọ́wọ́ tàbá rí ẹnikẹ́ni tó sọ wórówóró tó ń pe bàbá Akíntóyè tó ń bú bàbá Akíntóyè tó máa fòkò pa bàbá wọn ń ṣerú ẹ o ọmọ Yorùbá ni wá way forward láfta tí wọ́n ti dìbò ṣé Yorùbá nation ti kú no kò kú agitation wa continue bẹ́ẹ̀ ni à ń continue agitation wa a máa gbà ẹ́ ṣe movement ẹ má yẹ ká máa lera wa léré pé a gbọ́dọ̀ gbà lọ́la ọ̀la ni o tá bá ti gbà lọ́dún yìí mọ́ tá bá ti dìbò tán gbà election tá bá ti ṣe election gbà Yorùbá nation mọ́ yìí ṣe lie brainwash lásán ni brainwash lásán ni àwọn ti dìbò Yorùbá nation ti tán nìyẹn is a lie ẹ tó bá sọ bẹ́ẹ̀ sọ pé mo ní is a lie because a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àwọn míì ti wà lẹ́nu agitation yìí tó yẹ pé àìmọye country tó wà lẹ́nu ẹ̀ àìmọye ọdún tí àwọn France fi jà tí wọn tó gbà ní so gbogbo ìlú tán ti gbàlú kò síbi tán ti ń ṣe tán ti ń fight fún agitation fún tán fẹ́ gba nation láàrin 2 years kò possible kò possible àti wà ẹmọ àti wò pé gbogbo bí nǹkan ṣe ń lọ yẹn bí wọ́n ṣe ń pa wá tí wọ́n ṣe gbogbo ẹ̀yẹn ó àrírú ẹ̀ rí ó wá jọ wá lójú ó wá jẹ́ ká máa rush pé a máa gbá ni o èmi náà pẹ̀lú ẹni tó jẹ́ pé èmi náà wà ìgá pé ká ti gbà láti 2022 but rírò ní tiwa ṣíṣe ní tọlọ́run náà we are not God a kì í ṣe Ọlọ́run Ìgbòho kì í ṣe Ọlọ́run náà bàbá Akíntóyè náà ò dẹ̀ kì í ṣe Ọlọ́run wọ́n gbìyànjú agbára wọn wọ́n try best wọn ẹ jẹ́ ká appreciate wọn ẹ ká celebrate wọn ẹ má yẹ ká máa downgrade wọn ká máa bring wọn down pẹ̀lú ọ̀rọ̀ ẹnu ẹ má yẹ ká máa sọ nǹkan tá a rí àti nǹkan tá a mọ̀ nípa wọn please I'm begging you ẹ má yẹ ká máa sọ nǹkan tá a mọ̀ nípa àwọn bàbá yìí àti Ìgbòho òòṣà ẹ má yẹ ká máa jókòó síbi tán ti ń dìtẹ̀ ibi tán ti ń sọ̀rọ̀ àbùkù wọn ibi tán ti ń pẹ̀gàn wọn ẹni téèyàn bá fẹ́ràn èyàn kì í jókòó síbi tán ti ń pẹ̀gàn ẹni téèyàn bá gbà fún téèyàn dẹ̀ gbà téèyàn bá pé yes ẹni yìí olódodo ni òdodo ló gbé dání téèyàn dẹ̀ trust nǹkan tó gbé dání téèyàn trust òun gangan ní dúró bí tán ti ń pẹ̀gàn wọn ní dúró bí tán ti ń bú wọn please and please ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá mo rọ̀ wá ni ẹ má jẹ́ ká máa pẹ̀gàn àwọn olórí yìí mọ́ Ọlọ́run ló fún wọn síwájú ẹ ká gbà fẹ́ni tọ́lọ́run bá gbé dìde Ọlọ́run ti gbé wọn dìde nìyẹn ẹ ká gbà bẹ́ẹ̀ pé àwọn Ọlọ́run gbé dìde lásìkò tiwa àwọn Ọlọ́run fẹ́ lò fún ìrìn àjò wa tó bá pé ṣe la fohùn ṣọ̀kan tó bá pé ṣe la dúró lórí ọwọ́ wa bá ṣe wà ní mo wà sure pé Yorùbá nation yẹn ìbò tó dì yìí wọ́n ti máa negotiate pẹ̀lú wa pé àwọn Yorùbá nation yìí a ti wá gbogbo ọ̀nà láti tú wọn ká àárí gbogbo nǹkan tá a lè ṣe láti try but kí bó ṣe yẹ kó rí nìyẹn but àwọn ò jẹ́ kó rí bẹ́ẹ̀ kàkàká jẹ́ kó rí bẹ́ẹ̀ ṣe láàláwọ̀ wọn láti wọlé sí wa lára láti mú movement láti dá dúró gbogbo àwọn tán gbéṣẹ́ rán àwọn olóṣèlú tán wà láàrin wa tán gbéṣẹ́ rán gbogbo wọn pátápátá a wá gbà wọ́n láyè láti wọnú movement láti dá wa dúró kò dẹ̀ sí nǹkan méjì náà torí ẹ̀ dá wa dúró ju election yìí lọ election ti wá lọ báyìí kí ló kù pátápátá ẹ̀ tó bá fi máa dalé ọ̀la ẹ gbọ́ rìsọ́ọ̀tì ẹni tó níbi tẹ́ rò pé ó máa wó sí tí ò bá wá wó síbẹ̀ mọ́ kí la wá fẹ́ ṣe ṣé àwọn là ń dúró dè ní dúró dè wọ́n gẹ́gẹ́ bí àwọn kan ṣe sọ pé Yorùbá nation wọ́n ń dúró dè Tinubu kó wọlé ni it's a big lie it's a lie white lie irọ́ funfun báláú ni wọ́n kàn try láti sọ oríṣiríṣi nǹkan against àwọn bàbá yìí àti àwọn leaders wa tó kù wọ́n ṣàjà gbogbo ẹ̀rú bí yàtọ̀ bá ṣe bẹ́ẹ̀ yẹn táwọn bá káwọn èèyàn máa bínú